Kẹ́mi àpèsì kẹ́mítì ó mọ̀ pé mo ní mo fún ẹ 48 hours kó wá táṣìírí tó fẹ́ tú yẹn bọ̀ látàná tí mo ti sọ̀rọ̀ mi rí ẹ kó dún bọ̀ kí ló dé tẹ̀yìn èèyàn máa ń ṣe báyìí náà kí ló dé tí ẹ̀yìn èèyàn tẹ máa ń ya láìmoore irú yìí lẹ máa ń dí oore máwọn tó yẹ kán ṣe oore fún ìwọ sọ wípé wọ́n náṣìírí ọ́stì tó fẹ́ tú ó mọyé ìgbẹ́ ẹ ó mọyé àṣírí ẹ tó wà lọ́wọ́ irú wa. ẹ̀yin tèmi àṣírí kẹ́mítì ti padà tú o arákùnrin yìí ó ti padà tú àṣírí kẹ́mítì lórí ọ̀rọ̀ tó jà rìnrìn lórí íńtánẹ́ẹ̀tì nípa ìtẹ̀lẹ̀ arákùnrin tí a mọ̀ sí Austin Emmanuel àti arábìnrin tí a mọ̀ sí kẹ́mítì Kẹ́mi Àpèsìn arákùnrin yìí ó ti padà tú àṣírí rẹ̀ o ẹ jẹ́ ká gbọ́ bí ó ṣe tú àṣírí náà. lọ́jọ́ kìíní àná tó fẹ́ ṣiṣẹ́ tó sọ fún Austin pé ìtẹ̀lẹ̀ ò lè bẹ direct iṣẹ́ Kẹ́mi ṣó ti gbàgbé ni tó ń dọ́gbọ́n ti ìtẹ̀lẹ̀ sọ Austin tó wá lọ sọ fún tẹ̀lẹ̀ pé Austin ló máa direct títẹ̀lẹ̀ sọ fún ẹ wípé kò lè work àfi tó o bá ní ṣe fíìmù yẹn tó ń padà wá Austin pé bọ̀bọ́ yìí kò ń ṣọ̀rẹ́ yín o bọ̀bọ́ yìí ó lè pa yín ó lè bá tí ó ti gbàgbé gbogbo gbà ẹ́ ìwọ wá lè jáde ṣẹnu yánmọ̀yánmọ́ Austin yẹn àbí àṣírí tó ló fẹ́ tú ní ìjọ tó gbòtẹ́ Austin tó purọ́ pé ó fẹ́ ṣe birthday tó fi birthday Austin wá àṣírí tó fẹ́ tú nìyẹn tó fi birthday Austin wá àbí ìwọ tó gba rúùmù fọkùnrin ṣó ti yí ẹ tó tún wá lọ réèpù Austin tó o gbarú o mọ̀ọ́mọ̀ tó ń sìn wá kó lè réèpù ẹ̀ ṣáṣírí tó fẹ́ tú nìyẹn o gba rúùmù fún Austin ò mọ̀ pé o fẹ́ ṣe birthday o tó ń sìn wá o wá gba rúùmù fún o wá lọ réèpù Austin ṣáṣírí tó fẹ́ tú nìyẹn. ó yá jẹ́ ń gbé ẹ débẹ̀ ìwọ gangan kẹ́mítì ìwọ ni Rúsídà ìwọ ni Dáníẹ́lì tó dàárín Austin àti tẹ̀lẹ̀rú torí bó ṣe wà yìí ó máa túlé ẹni tó bá mọ̀ ẹ́ dáadáa ó lè túlé ìwọ ló máa bọ́sìn tó máa sọ nǹkan kan wọ́n ló máa lọ bá tẹ̀lẹ̀ tó máa sọ míì ìwọ ló dàárín wọn rú ìwọ ló dàárín wọn rú ẹnu ẹ kò tún wá gbé jẹ ọfíìsì àwọn ọ̀gbẹ́ tó yà àwọn nǹkan tó ṣe ó pọ̀ lọ́wọ́ wa gan tó bá tún jẹ́ kí n sọ̀rọ̀ jù báyìí lọ tó ó fọ̀gá méjì papọ̀ ìwọ tó bá tún jẹ́ kí n sọ̀rọ̀ jù báyìí lọ nǹkan máa ṣí ẹ́ á bẹ́tà kó o kìlọ̀ fún ajá ẹ ọmọ tó ṣẹ̀dé indọ́sírì tó ń dá sọ́rọ̀ àwọn àgbàlagbà ó fẹ́ kú lójijì ó fẹ́ ṣòfò ó fẹ́ pàdánù ẹ̀mí ẹ̀ lójijì sọ fún ìjọ tó bá tún kọrú right up tó kọ yẹn ògùn apàyẹ ẹ̀mí tó bá wà ní. ìwọ ọmọ tó ṣẹ́ fún yẹn ìjọ tó bá tún sọ́ṣọ́rú ẹ̀ ṣòro wàá ṣòfò ẹ̀mí ajé ń gbọ́ torí pé ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ mọ̀gbà tí gbogbo wa wà ẹ̀ mọ̀gbà ẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ irú ẹ̀yin ọmọ yẹn wá dá sáárín wa ó fẹ́ ṣòfò ṣá ok torí pé ó ti wà nù kọ́lé ṣóǹsì ó ti di star lójú ara ẹ̀ ó ti di star àbí má wọrí máa jẹ kọ́lé oṣó nìkan lọ kọ́lé oṣó máa tó sinmi trendy ó ti yẹ máa jẹ kọ́lé oṣó nìkan lọ kó má lọ ṣiṣẹ́ mi mọ̀ iṣẹ́ ọ̀gá ẹ̀ nìkan ló máa ṣe tó fi máa kú olórí burúkú àwa ní ká sọ ẹ̀yin lẹ́yìn ló gbà ìgbà wo lẹ́ ń lò Austin Emmanuel king generation anybody ni nígbà yẹn abẹ́ Austin lẹ́wà nígbà tẹ́yìn tí wọ́n ń lò gbà yìí Austin tún bá yín lò gbà ṣé ń wáìnì mi ni ẹni kọ́ dẹ̀yìn àtọ́sì síta kẹrẹ téèyàn márùn-ún bá kí yín èèyàn mẹ́fà máa Austin ṣé ń wáìnì mi ni ìgbà tẹ́ ń lò tó máa tó tán trending tó máa tó tán
ẹ̀ṣọ́ gbà lò àwọn tó ń pè yín sí fíìmù ẹ fẹ́ bà tara yín jẹ́ lọ́dọ̀ gbogbo wọn. ayín ẹ̀ ní lẹ́vù náà ẹ̀ ní lẹ́vù ẹ ṣe fíìmù ẹ̀ rí polówó ọ̀sìn lẹ́tún fi ń polówó fíìmù yín ẹ̀ dẹ̀ náà ní lẹ́vù ọ̀sìn Emmanuel lẹ́tún fi ń ta fíìmù yín ẹ̀ dẹ̀ náà ní lẹ́vù àyànga ẹ̀ láyé ogun pa yín papọ̀. ṣe interview kò ní trend tọ́sìn bá dàgbà ṣe interview ẹyọ kan báyìí ó máa trend pa ẹ gbé dání. ọ̀rọ̀ tá à ń fa yìí kò sọ̀rọ̀ ń bẹ̀ ìwọ ọmọ kẹ́mítì yìí ló fẹ́ dá wàhálà lẹ̀ àtolórí burúkú ọmọ ṣó àbí kí náà ń pè yẹn tó fẹ́ ṣókù yẹn òun ni if not ọ̀rọ̀ ọ̀gá méjì kò kan anybody.